mo kí yín èèyàn olólùfẹ́ Ọpẹ́ Fanta ẹ wò ó ta ló fẹ́ kidnap Alhaja Kaola ẹ mọ̀ pé àwọn mẹ́ta náà ń jà àwọn kan wá fẹ́ kidnap ẹ máa rí fídíò tí Alhaja Kaola ṣe ó dẹ̀ sọ ọ̀rọ̀ nínú ẹ̀ náà púpọ̀ pẹ̀lú àwọn ọmọ ti fẹ́ kidnap Alhaja Kaola ẹ wò ó àwọn ló fẹ́ kidnap ẹ jẹ́ ká wo fọ́nrán yìí. ti ń sọ fún mi pé Alhaja mọ́tò yìí máa ń tẹ̀lé wa la bá bẹ̀rẹ̀ sí ní ṣe dùá nínú mọ́tò tá a wà gbogbo bá wa ti ń ṣe kó ṣe ń sọ fún yín pé ó wá dúró náà jẹ́ ká wò bóyá yóò lọ tiẹ̀ a rí pé bá a ṣe dúró bá wa dúró mo ní kó tọ̀nù lọ́nà bòmí a rí pé bá a ṣe tọ̀nù tó bá wa tọ̀nù mo ní pé kó ra manova díẹ̀ pé gbogbo style téyàn ó ṣàṣeté ọkọ̀ ó fi lọ lẹ́gbẹ̀ẹ́ yàn a rí pé mọ́tò yẹn ò lọ títí ó ṣàlè wa bọ̀ ó súnmọ́ wa gbágbágbágbá mọ́tò tá à ń sọ yìí green ní kọ́lọ̀ ẹ̀ but kò sí nọ́mbà kankan lára ẹ̀ Toyota ni Venza ni mọ́tò yẹn tẹ̀lé wa títí tá a fi wá dé ọ́fíìsì kan náà àwọn Muslim brother ibẹ̀ ni mo wá sáré yà sí tí mò ń pariwo dákun pé ẹ dákun ẹ gbà wá o àtẹ̀mí àti gbogbo àwọn tá a jọ wà ní ọkọ̀ bọ́n ṣe rescue wa wọlé òun làwọn tí wọ́n ń bẹ́ńtà sọ wípé mọ́tò yẹn dúró sójú títì ìgbà tó ń fẹ́ rọ́ọ̀ṣì lọ bá onímọ́tò yẹn mú ló sá lọ eléyìí ni mo ní pé kí n sọ fún gbogbo ẹ̀yin èèyàn kí Ọlọ́run bá kó jọ kó gbé wa lékè o àmọ́ bí tí nǹkan yìí ti wá o ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má dákẹ́ àdúrà o gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin ẹni àlùbáríkà kò sí kí n tà ń fà o mùsùlùmí ni wá o Ọlọ́run kó jọ kó gbé wa lékè àwọn olórí ibú o Ọlọ́run kó gbé wa lékè ọ̀tá o kò sígbà tí mi ì lè rìn o máa máa rìn láago 2 òru o tí mo bá ní program tí mo bá lọ bí program máa máa kúrò láago 2 òru tí màá sì wọlé successful irú tó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sí mi rí láyé ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ ayé mi kò ṣẹlẹ̀ sí mi rí o driver mi wà ń bì gbé kámẹ́rà lọ́dọ̀ driver kí driver ló ṣẹlẹ̀ bó ṣe rí. ṣe bá ṣe ń bọ̀ wá mo ṣe mú fún bẹ̀rẹ̀ mo ti rí pé mọ́tò yẹn ń tẹ̀lé wa díẹ̀díẹ̀ tí bá ìṣe ètò sọ́fàlájà tí bá mú mọ́tò yẹn mú tí mo bá tẹ slow mọ́tò yóò tọ slow díẹ̀ tí mo sọ wá kọjá challenge tán díẹ̀ mo sọ fàlájà pàlájà náà pé àwọn mọ́tò yẹn ń tẹ̀lé wọ́n bá ní kí ṣe pàpẹ kí n park mo sì fẹ́ park mo pé mọ́tò yẹn fẹ́ park pẹ̀lú wa but alájà mọ́tò yẹn náà fẹ́ park wọ́n ní kí n move a kọjá police station yẹn díẹ̀ mo kọ́kọ́ fẹ́ yà sí police station yẹn mo pé bóyá àwọn akọ́lọ́ ń tẹ̀lé so pàtí mo wá dé bí roundabout new garage yẹn mo tọ́ọ̀nù mo yí roundabout yẹn pàtí mo yí roundabout yẹn mo kó mọ́tò yẹn yí roundabout yẹn tẹ̀lé mi alájà sọ pé kí n mọ́ kọmíṣọ́nà ní òní mo fi yà wá sí ọ̀nà orí tàbí ọ̀nà gbogbo pẹ̀lú bí ọ̀nà àìpé wọn wá ní kí sáré yà sínú ilé epo kan ilé epo yẹn làwọn bá ṣe wọ́ọ́dù ilé epo yẹn gbàrà báyìí mọ́tò yẹn náà park sí títì báwo ni wọ́n sọ pé mọ́tò tó lé wa bọ̀ yẹn làwọn báwọn ní ṣe fẹ́ wọ́ṣẹ̀ ló kàn tẹ̀lé lọ sí ọ̀nà odò ọ̀nà tí ó máa ṣe rí lọ bọ́lá kó mọ̀ ìṣọ́ rẹ̀ sọ́wọ́ o. bá jẹ́ aládùá nígbà ìṣòro òní Olúwa Ọba àlékè ọlá máa fi nàtíjà ìjẹ́ olùbẹ́lọ́hùn hàn ẹ̀gbọ́n tí mo sọ tíyàn bá jẹ́ onítẹ̀sùbà téèyàn jẹ́ ẹni tí ń bẹ lọ́hùn téèyàn bá jẹ́ mukhlis tó bá jẹ́ mùmínì lódodo tó bá di àsìkò tí àdánwò bá fẹ́ dé tí lọ́kùn tó lágbára bá fẹ́ dé ṣírò ẹni bẹ́ẹ̀ ìgbà yẹn lọ́lọ́run wà rán àwọn màláíkà Ọlọ́run wà sọ wípé lọ sọ fún pé Allah takhafu kó má bẹ̀rù wala tahsanu kó má sojo anna Allaha ma'al insan ma'ak la tahsani wala ta'bi wala takhafu wala tahsan Olúwa Ọba àlékè ọlá adúpẹ́ tó dúró tì wá nínú ewu tó lágbára yẹn lánàá nígbà tí mò ń sọ̀rọ̀ àwọn kan béèrè pé where is the video inú mi dẹ̀ dùn ikọ́ ọmọ tó ń bá mi record àwọn programs wa gbogbo activities wa mo tiẹ̀ ti gbàgbé pé ń bẹ́nu ọkọ̀ pẹ̀lú wa mo ti gbàgbé bí wọ́n ṣe fún mi ní ìrìn lánìí ẹ tí driver ń jẹ́ kó yé mi pé Mùdírà ọkọ̀ yìí mo ti ń fura sí o ó ní agbára o kò sí ọkọ̀ kan tó lè wà wájú ẹ yóò make sure wípé wọn ó ti ń súnmọ́ wájú o àwọn èèyàn kan sì wà nú ẹ̀ ó ti ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn tí mo pè kí ló dá wa àtẹnikẹ́ni pọ̀ don't panic má worry nígbà tó wá di pé wá pariwo pé Mùdírà
àwọn kan ń tẹ̀lé wa o wọ́n ń tẹ̀lé wa o wọ́n ń tẹ̀lé wa o. Ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ nígbà tá a rí i pé wọ́n sàn wá gbogbo ọ̀nà láti wá sí owner side, wọ́n wá gbogbo ọ̀nà láti wá sí owner side, láti dúró láti wá sí ẹ̀gbẹ́ ibi tí owner of the motor ti máa ń jókòó sí. Inú mi dẹ̀ dùn, àdúpẹ́ fọ́lọ́run pé ọmọ tí Olúwa kádàrá pé kó máa wà mí ìyẹn Alhaji Abdulaziz, ẹni tó ti wá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ níjọba rí ni, ó mọ ọ̀nà tí wọ́n ń gbà láti ọ̀rọ̀ yẹn má tiẹ̀ fi hàn wá lénìí, má fi nǹkan yẹn hàn wá, ṣùgbọ́n tí mo wá ń sọ ni pé kí là ń fà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwọn àgbàlagbà wọn á ní ṣe bá a bá ń jà ṣe bí ti ká kú ni. Kí ló dé tí ọmọnìyàn máa ń ronú àti bẹ́ẹ̀dẹ̀ ẹgbẹ́ ìjàjà kókúkókú? Kí la fẹ́ fi bẹ́ẹ̀ ṣe? Irú ìgbésí ayé burúkú nìyẹn. Àwọn àgbàlagbà wọn á ní tí wọ́n bá ń pèèyàn lábì fúnra dáradára, oní tí a sì pa fún ẹ̀ mọ́. Tí wọ́n bá ń pèèyàn lábì fúnra ìràì, ó sì gbìyànjú kó o pa fún yẹn mọ́. Ní ọjọ́ bí ọjọ́ díẹ̀ sí ìsìn, ó ní bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn, òun ni wọ́n pe gbogbo wa, gbogbo àwọn important personalities náà wà ń bẹ̀. Àwọn professor tó wà níjókòó yẹn mẹ́ta ni wọ́n, lawyer wà ń bẹ̀, àwọn Muslim community wà ń bẹ̀, àwọn nàkọ́mí wà ń bẹ̀, bàbá wa síwájú àdínì Ọ̀yọ́ state wọ́n wà ń bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá tílé bàbá wa ìmáàmù kún tó ní agbára púpọ̀, tí àwọn èèyàn mọ̀ wípé bàbá wa ìmáàmù gbàlejò. Ẹni tọ́rọ̀ jọ kàn wá ò mọ̀ wá o, ó nìkan ni ọ̀wá. Nígbà tí mọ̀jísà ó ṣe mí ní ẹ̀mọ̀ gan-an ni láti lè fi kí ọ̀rọ̀ rẹ̀ pé bí Kàfílà bá jókòó sí òun ò lè jókòó bẹ́ẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá ṣàánú wa, mọ̀ ṣe wá lẹ́ni bí, mọ̀ ṣe á lẹ́ni natal janna yá lọ, dákùnjọ́ ṣe wá lẹ́ni ire, Ọlọ́run ṣe wá lẹ́ni àlùbáríkà, mọ̀ ṣe wá lẹ́ni làánà. Ọlá ọ̀rẹ́ rẹ̀ tí í ṣe Muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn náà àwọn tí Islam wọn tá believe pé wọn kì í kírun, wọ́n mọ̀ ń jà láàrin ara wọn, wọ́n mọ̀ fi aburú léra wọn kiri, wọ́n mọ̀ máa lé àwọn ẹni ibi síra wọn, wọ́n mọ̀ máa ronú pé lágbájá àmọ̀fẹ́ múlẹ̀. Bí ò bá yẹ nìkankan, ẹ wo ìjà àwọn olórin láyé, ọdẹ ẹ wò ìjà Saheed Òṣùpá àti ti Paso, ẹ wò bíjà àwọn ṣe máa le tó, bíjà àwọn ṣe le tó yẹn. Nínú ìmọ̀jísà tí mo ní tó ṣe mí lè mọ̀, òun lọ́dún tálàjì Saheed Òṣùpá bá mi lọ hajj ní year 2019, ìjà àwọn gbóná níjọ́ náà. Ìgbà tí Alhaji Saheed Òṣùpá kọ́kọ́ ṣàdúà ṣáájú kó tó ṣàdúà fúnra rẹ̀, ó ní ẹ bá mi ṣàdúà fọ́rẹ́ mi, nǹkan kan ò gbọdọ̀ ṣe, ìjà ẹnu là ń jà, àjàjà tó dénú, ìjà kí nǹkan kan ò gbọdọ̀ ṣe wá, nǹkan kan ò gbọdọ̀ ṣe mí bí mo ṣe wà yìí, nǹkan kan ò sì gbọdọ̀ ṣe Paso. Ẹ wọ àwọn olórin o, àwọn olórin nìyẹn o. Lẹ́yìn náà ẹ tún jẹ́ wá sítòsí, ẹ jẹ́ wo ìjà Alhaji Paso àti Alhaji Taye Currency. Ẹ wò bí ìjà yẹn ṣe lágbára tó, wọ́n á máa fa burú léra wọn kiri, wọ́n á máa fi mùsíbà léra wọn kiri. Ẹ máa wo àwọn téèyàn sọ pé wọ́n lẹ́sìn, ẹ wo àwọn téèyàn sọ pé wọ́n kì í kírun, àwọn téèyàn sọ pé wọ́n kì í rántí àti kírun, tí ìgbàgbọ́ wá wà lẹ́mìí wọn, tí wọ́n mọ̀ pé káwọn ọmọ sẹ́kù nú oríire, òun lóríire gbogbo àwọn. Ẹ̀rí pọ́ lágbára, kí wá là ń fà, kí ni nǹkan náà, kí wá ló wá dé. Olúwa ọba àlékè ọlá dákun jọ̀ọ́ ṣàánú wa o, Ọlọ́run ṣàánú wa o, Ọlọ́run má fi wálẹ̀ fọ́tà mú o, má jẹ́ mùnáfìkí ó mú wa o, Ọlọ́run má jẹ́ aláburú ó mú wa o. Mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, mo fẹ́ kẹ́ ẹ wo bí nǹkan yẹn ṣe lọ lánàá. Èmi ò mọ̀, ṣùgbọ́n kí n tó ṣe yẹn kí n tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé òun lọ́ba olùṣọ́. Owners corner ṣáà ni màá jókòó sí nínú Lexus Jeep mi, Lexus Jeep ni mo gbé dání, ọmọdé ń wà mí, ẹ̀yìn alájà Màrúfà àgbàrá owó ó jókòó tì mí, ẹ̀yìn ọmọ yẹn ó jókòó, òun tiẹ̀ ń sọ pé òun fẹ́ sọ̀kalẹ̀ ní ẹ̀yìn ọjà àbá, ẹ̀yìn mùdírẹ̀ ẹjọ́ wọn sọ̀kalẹ̀, ó dáa náà ṣáájú wọn sọ. Mo ní kí ló dé, ilé rẹ̀ súnmọ́ express, wá lọ wọ mọ́tò straight ní new garage, tẹ̀lé mi tí ìfẹ́ kó sọ̀kalẹ̀.
ó sàní Mùdírà òun fẹ́ yàdọ̀ ọ̀rẹ́ òun kan wà lọ́nà tá a bá ti dé lẹ́ta mo ní suspend ẹ̀ àṣefúnra Ọlọ́run o tó sọnù Al-Qur'an pé man yu'minu billahi yahdi qalbahu mo ní máa pe ọ̀rẹ́ rẹ yẹn wípé Mùdírà ò jí wá fún lílọ ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ ní suspension nígbà tí ó fẹ́ dá mo bá gbà níbi tán mo ní dákẹ́ mo ní kó mọ́ ti sọ àṣì Ọlọ́run ní sọ bẹ́ẹ̀ àṣẹ mi kí mò ń sọ bẹ́ẹ̀ àsolúwọ́ ọba àlékè ọlá tí máa fi ìdáyà sọ́dọ̀ àwọn ẹni tiẹ̀ kí mo fẹ́ fi kó wà nù mọ́tò pẹ̀lú mi ṣe sẹ́mi àti driver mi ìdá jáde ni sẹ́mi àtọmọ yẹn sáyè dá jáde ni àdá jáde tí nǹkan kan ò ní ṣe kí sì lè sọ pé ó sá mọ́ lọ ilé ọkọ tiẹ̀ ebi ilé ọkọ tiẹ̀ ni wáì tí mo wá wo mọ́ tó a fi wá dé ibi tí nǹkan yẹn ti wá ṣẹlẹ̀ lánàá in fact gbogbo bọ́n ṣe ń pariwo tí ẹ̀ mọ́ ti ń ṣe musa cells dúnà lọ́wọ́ ní ìmọ̀lẹ́wọ̀kẹ́ ha Ọlọ́run là wá o Ọlọ́run mọ́ fi mùsíbà ṣe wá o Ọlọ́run dákun ṣàánú mi o gbogbo bọ́n ṣe ń pariwo yẹn àdúrà lèmi ń ṣe mi ì mọ̀ pé ọmọ yẹn ń record àfìgbà tí mo tó ṣẹ̀ṣẹ̀ wá lọ ńgbò wá di alẹ́ àná yẹn ká mọ́ à ń pariwo pé ó mọ̀ yẹ ká mọ̀ dé ọ̀dọ̀ àwọn DSS ó mọ̀ yẹ ká mọ̀ lọ complain ọ̀rọ̀ yìí ó mọ̀ yẹ ká mọ̀ dé police station ó mọ̀ yẹ ká mọ̀ ṣe òní ọmọ gbèsè kò tí ẹ̀ tí ì sọ àti lọ ọbẹ̀ àti dé kọ́ mo tó mọ ní Mùdírà mo rìkọ́ọ̀dù tó ṣẹlẹ̀ yẹn mà mo ló rìkọ́ọ̀dù ẹ̀ Ọlọ́run mọ̀ jẹ́ olùlàbáríkà mo mà dúpẹ́ gan ó gbé bó ṣe rí yẹn mo á fẹ́ fi hàn yín Ọlọ́run jẹ́ rí dáadáa mi mọ bí wọ́n ṣe máa play nǹkan ní píplay tó ṣe kínní but ẹ jẹ́ ń fi hàn yín kọ́mọ èèyàn bá mi gbé sí ojú kámẹ́rà dáadáa dákun torí Ọlọ́run ìmọ̀ bó ṣe gbé tó fi jẹ́ pé wàá lè bá mi gbé sí ojú kínní dáadáa ẹ jẹ́ kí n fi hàn yín ó torí pé àwọn àgbàlagbà tó o bá ní Ọlọ́run rí ọ jẹ́ kéèyàn náà rí ọ àǹfààní bẹ́ẹ̀ ń bi àwọn ọmọ tí wọ́n mọ fóònù operate yẹn gan o gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ important personality nínú ayé tọ́lọ́wọ́n bá kàyẹ nínú ayé whatever place tẹ́ bá ń lọ àwọn oníròyìn yín àwọn tí wọ́n bá yín control page inú mọ́tò yín ni kẹ́ ẹ jẹ́ kí wọ́n máa wà inú mọ́tò yín ò ní kẹ́ ẹ jẹ́ wọ́n máa wà nítorí pé àǹfààní bẹ́ẹ̀ wọ́n máa ń ní làákàyè débi pé èèyàn kì í kọ́ wọn ní tọ́kàn tí wọ́n fi máa ṣe tí ọmọ yìí ló jẹ́ kí n mọ̀ ọ̀yá wàá bá mi gbé kínní fún àwọn èèyàn kí àwọn èèyàn ó rí ọ̀yá bá mi gbé sí dákun wò dáadáa o káwọn èèyàn fi ya Rabbi ya Rabbi ya Rabbi. Allahu Akbar. Ẹ má bínú mo fẹ́ kẹ́ wo tá àwọn èèyàn pè mí.
أعوذ بالله من الشيطان الرجيم 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 سبحان الله وبحمده أعوذ بالله من الشيطان الرجيم 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 يا رسول الله يا رسول الله أعوذ بالله من الشيطان الرجيم 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 أعوذ سكالي ọdún kan tẹ̀lé wa bọ̀ sí. wọ́n lé ọbọ̀ ni wọ́n lé ọbọ̀ ni أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من Naam, alhamdulillah, ẹyọ kan nìyẹn. Torí mi mọ̀ yí pé gbogbo bá ṣe ń sọ̀rọ̀ lánàá, mi mọ̀ pé ọmọ yẹn ń record. Mi mọ̀ kò yé mi rárá, ṣe mọ̀ pé n tí èèyàn bí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́dá kan, gbogbo ọkàn ìdá yẹn. In fact, gbogbo wa bí àwọn yẹn ṣe ń sọ pé ṣe record, yìí tí ẹ mọ̀ torí pé ìpayà yẹn mú mi débi pé ibi heart báyìí ó dẹ̀ ń ro mí. Ìpayà yẹn mú mi gan débi pé ibi ọkàn báyìí, ibi tọ́kàn wà yìí ó dẹ̀ ń ro mí, ó dẹ̀ ń sọ gbì. Ọlọ́run á bẹ̀ ọ́ ni o, dákun jọ̀ọ́ o, má káwọ́ ọ̀ṣọ́ rẹ kúrò lórí wa o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ̀ ń wò mí náà, ìrẹ́ Ọlọ́run ọba àlékè ọlá òun náà lábẹ́ fẹ́nìkọ̀ọ̀kan. Bí èèyàn bá wà nínú ayé, ìsẹ̀mí fúnra Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún wa wípé oríṣiríṣi làwọn ẹ̀dá tó ń dá. Inú Al-Qur'an náà ló wà. Ọlọ́run ní thumma awrasna al-kitaba alladhina istafayna min al-kitaba. Àwọn èèyàn ti máa mọ̀. Olúwa ní wa minhum zalimun li nafsi wa minhum muqtasidun wa minhum sabiqun bil khairat bi idhnillah. Ọlọ́run wá sọ nàtíjà àwọn sabiqun bil khairat bi idhnillah. Ó ní wa minhum zalimun li nafsi. Àwọn kan wà nínú àwọn tí mo sàlẹ́sà ní àwọn tí mo ránṣẹ́ sínú ayé tó jẹ́ pé zalimun li nafsi, wọ́n ń ṣàbòsí ara wọn. Bẹ́ẹ̀ ṣe ń rí wọn níta yẹn bẹ́ẹ̀ kọ́ ni wọ́n rí nínú. Ntolúwa ọba àlékè ọlá tó ń gbé lawhil mahfuz, Ọlọ́run tó gún wà. Allahu stawa ala al-arsh. Nto gún wà, ẹni tó gún wà sórí orí àlẹ́ ara sí yẹn, ní tí ó fi san wá lẹ́san ní tá bá gbé kọ̀rọ̀ ṣe, kì í ṣe gbangba o rárá. Ọlọ́run sì rè ìbẹ́ lọ́hun àdúà ìmọ̀ ṣe ṣẹlẹ̀ di ọjọ́ bí ni. Dùáwù Ọlọ́run máa fi ṣe sábàbí oore. Kò yẹ kó lo kíni. Dùáwù máa ṣe ṣẹlẹ̀ di ọjọ́ bí ni àbí ọjọ́ bí ni. Téèyàn bá jẹ́ aládùá, Ọlọ́run wá máa bá compile. Ó dìgbà tí n tó bá lágbára bá fẹ́ ṣe, Ọlọ́run yóò wá lo istijaba, yóò wá lò fẹ́ ni ẹ. Mo dúpẹ́ gan ni. Mo kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n kọ́ rescue wa náà. Àwọn Àmọ̀tẹ́kùn tẹ̀lé mi throughout lánàá. Kódà ẹ má jẹ́ n tàn yín, àwọn Àmọ̀tẹ́kùn ọ̀dọ̀ mi wájú ta mi làwọn bíi 10 sùn pẹ̀lú mọ́tò wọn. Òun làwọn bíi 10 sùn pẹ̀lú mọ́tò wọn. Pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wọn ló sì níbọn lọ́wọ́. Kálukú gbé ìbọn gidi lọ́wọ́ tí wọ́n sọ pálàjà Kaola
pẹ̀lú ògo Ọlọ́run mùsíbà ò ní sí ọ ṣe rí ẹ̀jẹ̀ á ṣe sùúrù ẹ̀jẹ̀ á ṣe pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ á gbáyé wa ṣe dáadáa ẹ̀jẹ̀ á bẹ̀rù Ọlọ́run ẹ̀jẹ̀ á bẹ̀rù Ọlọ́run kì í máa ṣe torí òní torí iná tí ìjà àtọ̀ lámọ́ ni torí ẹ̀san mọ́ ni gbogbo nǹkan pátápátá òní òkú nǹkan mẹ́ta ni ọmọ ní kù ọmọ ní tàn dandan mọ̀ ní kọ́lọ́ mọ̀ sẹ́nìkan ní nǹkan ọ̀gá tí ò ní kú tí ò sí kú fún lẹ́san kò sí ikú fẹ́san o Ọlọ́run ní al-jasā'u al-ihsān illā al-ihsān Olúwa ló sọ bẹ́ẹ̀ o Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o kò sẹ́san fẹ́ nìkan tí ń ṣe dáadáa tó ju dáadáa lọ Olúwa ọba àlékè ọlá ló wí bẹ́ẹ̀ nínú al-Qur'ān o Ọlọ́run ní man 'amila ṣāliḥan ẹni tó bá ṣiṣẹ́ rí falinafsi ara rẹ̀ ló ṣe bú fún wa man asā'a fa'alayhā ẹni ó bá jẹ́ pa burú ló yàn láàjò ó ṣe fúnra ẹ̀ náà ni Ọlọ́run ní ma rabbuka bidhallamin lil 'abīd èmi tí mo dá yín tí mo rì yín tí mo ń tọ́jú yín mi ìbá àbùsí tán ẹ má jẹ́ àgbàgbé ibi a ti lọ ibi Ọlọ́run ti ní wa minhum ẓālimun li nafsihi àwọn àfáà tí mo sàlẹ́sà alábòsí wà nù wọn wa minhum muqtasidun àwọn kan wà tí pé bí ó bá rọrùn ni wọ́n ó dúró sí tán bá rí pé nǹkan favor wọn ó ní wọ́n ṣe kankan tí ò bá favor wọn ò tó lára tí wọ́n máa dá wa minhum sabiqun bi khairat Olúwa láwọn míì wà nínú wọn tó jẹ́ pé sabiqun bil khairat ìmọ̀ ṣe wọn kù nítorí ipò lóríire ni wọ́n ìbẹ̀rẹ̀ wọn dáa tó ń ti bẹ̀rù Ọlọ́run ni àárín wọn tó ń ti bẹ̀rù Ọlọ́run ni ìparí ayé wọn tó ń ti bẹ̀rù Ọlọ́run ni wọ́n wà rí ẹ̀san tó tóbi Ọlọ́run wà fún ẹlẹ́san ńlá tó tóbi náà ni jannatin tajri min tahtiha al-anhar náà la janna Ọlọ́run ọba àlékè ọlá tí akérèmọdò tí ọmọ sàn lábẹ́ natijatul khair fi hadhihi ad-dunya wa natijatul khair fi al-akhirah mo kàn fẹ́ kẹ́yìn òyìn ọkàn rí náà ni ọ̀rọ̀ yẹn ò ní pọ̀ a kú tẹnu gbogbo olólùfẹ́ ó fi pọ̀ níbẹ̀ lọ́hùn náà ni kẹ́kàn ríyùn òun náà ni Ọlọ́run ló wá ṣàánú mi tó ní kí n gba Haji Abdulaziz pé kó máa wà mí mi kọ́kọ́ believe pé tiẹ̀ lè mọ́kọ̀ wà torí pé tí mo fẹ́ gba driver màmá wo Ọlọ́run ló yọ mí tó ní kí n ti release driver mi tí mo ń lò tẹ́lẹ̀ torí tó bá jẹ́ pé bàbá yẹn ni n tà ń sọ ìkọ́ láàmú sọ Ọlọ́run náà máa yọ òyìn o àmọ́ ẹ tún wá bá mi wò tó bá yí pé bí àgbàrá ṣe ń disturb mi mo dira mo fẹ́ sọ mo fẹ́ rọ̀rẹ́ mi ní kinní ibi àní mo rí kinní kan mo fẹ́ rà níbẹ̀ yẹn mo fẹ́ gbé lọlé tí mo ń sọ pé no ò ní sọ bí ìbáṣepọ̀ Ọlọ́run bá tóbi inú ṣe rẹ̀ tó bá yí pé èèyàn ti sọ kalẹ̀ làwọn èèyàn yẹn bá páàkì mọ́ èèyàn lẹ́gbẹ̀ẹ́ ńkọ́ sàwọn alaikum sà máa pè yín padà sà wa alaikum salam sà máa pè yín padà sà yes sà mo táwọn èèyàn bá jókòó àbí wọ́n páàkì mọ́ èèyàn lẹ́gbẹ̀ẹ́ níbi tá a ti dúró yẹn ẹ̀yin náà ẹ wo bí nǹkan yẹn ṣe lọ ẹ wo bí sinero yẹn ẹ wo bí nǹkan yẹn ẹ wo bí nǹkan yẹn ẹ wo bọ́lọ̀ wọn bá ṣe ṣe ẹ wo bó ṣe ṣe títí tá a fi wá dà ní àwùjọ àwọn mùsùlùmí ibi tá a dúró sí wọn mọ́sálásí àwọn Tàdọ́mùn ẹgbẹ́ mọ́sálásí àwọn aláàjì Ìsá Akíndélé tí ń bẹ New Garage gbogbo àwọn alùsùn náà ni wọ́n kún bẹ̀ gbogbo wọn náà bọ́ ta wá láti inú pé ariwo táwọn ń bọ̀ yìí kí ló ṣẹlẹ̀ òun la bá ń sọ jẹ́jẹ́ mọ̀ àwọn mọ́tò yẹn dúró wọ́n ṣe ní tá wọlé wọ́n bá wọlé wọ́n tẹ̀lé wa wọnú but wọ́n dúró tí ìmí inú wọn bànújẹ́ gan ibi àwọn èèyàn ti wá wò pé ọkọ̀ yóò mọ wọ́n ṣe wọ́n move wọ́n fi ọkọ̀ yẹn sí speed tó lé wọ́n ń sáré lọ ẹ sáà máa bá ń dúpẹ́ fọlọ́ àtẹ̀yìn tó jẹ́ pé ó dìgbà tá burú bá tó ṣẹlẹ̀ sẹ́dẹ̀ ẹgbẹ́ yín kẹ́ tó mọ̀ pé kò sì wí síta tẹ́ ń sọ pé rọ́ ni where is your evidence la mú wáyé àtẹ̀yìn olóríire èmi ò ní múrọ́ mọ́ àlámọ̀rí mi títí tí yín ègbó tí yín ètò títí tí yín ègbó tí yín ètò yìí ní parọ́ rárá tẹ́mi bá ń bá yẹn jà wallahi tó ń ti bẹ̀rù Ọlọ́run ni yìí ní plan aburú pẹ̀lú ń tì torí yìí sálá burú
kí là ń mú láyé ayé tí ò nítumọ̀ ayé wo ni ayé tó kéré ayé tí ò jẹ́ nǹkan kan èmi ò ní doctor ọ̀rọ̀ mi ní doctor ọ̀rọ̀ èmi ò ní fabricate ọ̀rọ̀ èmi ń sọ ní fabrication no bọ́rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ mo lè sọ káwọn èèyàn sọ pé Alhaja Kaola ọ̀rọ̀ tẹ́ sọ yìí pọ̀ jù ṣùgbọ́n mi ní parọ́ torí ipò lòun fún rẹ̀ ní la'natullahi 'ala al-kadhibin òkúrọ́ ni wọ́n máa pọ̀ nírọ́ lọ àti wọ́n bá ti bí sínú ọ̀rọ̀ tí wọ́n bá jẹ́ irọ́ la bí gbogbo tí wọ́n bá dọ́kítọ̀ wọ́n mọ̀ dọ́kítọ̀ ọ̀rọ̀ ni wọ́n á ti believe pé àwọn perfect ọpọlọ àwọn ló mú àwọn ò ní believe nínú ọpọlọ wọn irú wọn ọgbọ́n ni wọ́n máa lò wọn kì í lo làákàyè mo kì í náà ni ẹ ṣe wọn kò fẹ́ jazakumullahu khairan yìí fẹ́ kó pọ̀ ní tí mo fẹ́ fi hàn yín náà nù àní ìjọ nájà wàràwàrà lágbára Ọlọ́run movement máa bẹ̀rẹ̀ lẹ́ni láti lè lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn tí Ọlọ́run ní kí wọ́n máa jó lórí wa ní orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run pẹ̀lú wa ẹ ṣeun.